àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ méjì kan bẹ nínú oṣù June tá a wà nínú èyí tó jẹ́ wípé tí wọ́n bá fẹ́ ara wọn àwọn ìràwọ̀ wọn wọ́n tako ara wọn láwọn ibì kan. Àṣírí lélẹ́yìí ẹ̀sùn ọbẹ̀. Àwọn wo ni ìpín ìṣẹ̀dá ìràwọ̀ tá à ń sọ nípa rẹ̀? Àwọn ni gbogbo ọmọ tá a bí láti June 1st títí tó lọ fi dé June 20. Àwọn ọmọ tá à ń pè ní Gemini, ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà, àti gbogbo ọmọ tá a bí láti June 21 títí tó lọ fi dé June ending àti ìparí oṣù June. Àwọn ni a mọ̀ sí Kásà, ìràwọ̀ omi agbára. Ẹ gbọ́ mi dáadáa, bí àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ méjì tí wọ́n bá fẹ́ ara wọn, lákọ̀ọ́kọ́ wọ́n máa ní àwọn ìdojúkọ kan. Ìdojúkọ àkọ́kọ́ tó máa ní ni wípé wọn ò ní fẹ́ máa gbọ́rọ̀ sí ara wọn lẹ́nu. There's going to be a up and down in their marriage. That is, ìgbéyàwó wọn a máa lọ sókè, a máa wá sílẹ̀. Ẹ gbọ́ mi dáadáa, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn astrologers èmi wà tí wọ́n support pé kí omi àti afẹ́fẹ́ kí wọ́n fẹ́ra wọn, ó ní clause nínú. Ṣẹ́rí àwa ò ní bọ́ síta ká mú òfò fún yín. Even tó bá lọ wò, tó bá lọ sí Google tó lọ, wọ́n á jẹ́ kó yí ẹ wípé 75% compatible ni wọ́n. Ṣẹ́rí ẹ jẹ́ kí n ṣàlàyé kankan fún yín, 100% compatible ni gbogbo ìgbéyàwó gbọ́dọ̀ jẹ́. Irú Gemini yẹn Sagittarius ló yẹ kó fẹ́. Irú Kásà yẹn Capricorn ló yẹ kó fẹ́. Nígbà tá a bá mú ohun tó lọ sí A àti ohun tó lọ sí B, tá a bá yọkúrò tá a mú pé kí wọ́n kò lè wọ́ọ̀kì. Ṣẹ́rí connection nílé ayé yìí, don't scatter your life. Tó bá wà pàrángìdá wípé Gemini kò rí Sagittarius, tí Kásà tó rí Capricorn, jẹ́ kí Kásà kó ní Kásà, kí Gemini kò rí Gemini, wọ́n sì lè manage ara wọn. Ṣẹ́rí àwọn tá à ń sọ yóò dàbẹ̀ ni pé ẹlòmíì òròbóyè èrè ni. Nọ́mbà tèmi kò yípo padà. WhatsApp number mi is 08054 353629. Ẹ WhatsApp wa, ẹ follow wa lórí gbogbo social media handles wa, Àṣírí Ìràwọ̀ Mystery.